ìjọba Ọ̀ṣun lè pe ìjọba àpapọ̀ lẹ́jọ́ bí ìdí ọ̀rọ̀ rẹ̀ ẹ wá gbọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti pe ẹjọ́ kan tó tako adájọ́ àgbà ní Nàìjíríà Lateef Fagbemi nílé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà lórí ẹ̀sùn pé ó gbẹ́sẹ̀ lé owó tó yẹ fún ìjọba ìbílẹ̀ 30 tó wà ní ìpínlẹ̀ náà. Ìgbẹ́jọ́ tuntun yìí ló ń wáyé lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún kọ́kọ́ wọ́gi lé ẹjọ́ tó pè ṣáájú lórí ọ̀rọ̀ kan náà. Adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun àtàwọn agbẹjọ́rò míì tó kọ́sọ̀dí bíi Mike Ozekome àti Musbau Adétúnmọ̀bí ń bẹ ilé ẹjọ́ tó ga jùlọ náà pé kó kàn nípa fún ìjọba àpapọ̀ kó jọ̀wọ́ owó ìpínlẹ̀ náà tó gbẹ́sẹ̀ lé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó lòdì sí òfin bí ìjọba àpapọ̀ ṣe gbẹ́sẹ̀ lé owó tó yẹ fún ìdàgbàsókè àtàwọn èèyàn ìjọba ìbílẹ̀ tí ọ̀rọ̀ ọ̀hún kàn. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, adájọ́ àgbà Nàìjíríà kọ etí ikú sí ìdájọ́ ilé ẹjọ́ gíga ìlú Òṣogbo lọ́dún 2025 pé àwọn alága ìjọba ìbílẹ̀ tí ìlú dìbò yàn lọ́jọ́ 22 oṣù kejì ọdún 2025 yìí ní ojúlówó àwọn tí ipò náà tọ́ sí. Ìjọba Ọ̀ṣun sọ pé ọjọ́ 26 oṣù kẹta ọdún 2025 ni adájọ́ àgbà Nàìjíríà AGF kọ ìwé kan pé kí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé owó náà títí tí rògbòdìyàn tó ń wáyé láwọn ìjọba ìbílẹ̀ Ọ̀ṣun yóò fi parí. Àmọ́ wọ́n ní ìgbésẹ̀ náà kò lẹ́sẹ̀ nílẹ̀ nítorí pé ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti yanjú ọ̀rọ̀ náà lẹ́yìn tó wọ́gi lé ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tí ìjọba àná ṣe lọ́dún 2022 lẹ́yìn ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti pe ẹjọ́ yìí ni àwọn ènìyàn kan béèrè pé ǹjẹ́ ìjọba ìpínlẹ̀ lágbára láti pe ìjọba àpapọ̀ lẹ́jọ́ ní Nàìjíríà? Ìdí rèé tí iléeṣẹ́ ìkànsí amòfin Olúwaṣẹ́gun kò fowó rọlá láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà. Kò fowó rọlá ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lè pe ìjọba àpapọ̀ lẹ́jọ́, àmọ́ ó lójú irúfẹ́ ọ̀rọ̀ tí ìjọba ìpínlẹ̀ lè pe ìjọba àpapọ̀ lẹ́jọ́ sí. Nígbà tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà lè dá sí, ó ní ilé ẹjọ́ náà lè jókòó lórí ọ̀rọ̀ tó bá wà láàrin ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀, láàrin ìjọba ìpínlẹ̀ méjì àti lórí ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà àti ìjọba àpapọ̀. Tí ẹ kò bá gbàgbé, abala 232 ìwé òfin Nàìjíríà tí wọ́n kọ lọ́dún 1999 ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Amòfin Kòfowórọlá sọ pé lórí ọ̀rọ̀ yìí òfin kò sọ̀rọ̀ lórí ẹjọ́ láàrin ìjọba ìbílẹ̀ àti ìjọba àpapọ̀ nítorí ìjọba ìbílẹ̀ ní ọ̀rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀n. Ìjọba ìbílẹ̀ ló yẹ kó gba ilé ẹjọ́ lọ pé wọ́n gbẹ́sẹ̀ lé owó ọ̀hún nítorí kì í ṣe owó ìjọba ìpínlẹ̀ ni wọ́n gbẹ́sẹ̀ lé. Tí a bá wá wo ọ̀rọ̀ yìí dáadáa, lẹ́yìn tí ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà ṣe dá sí ọ̀rọ̀ adájọ́ àgbà ní Nàìjíríà àti àwọn adájọ́ àgbà àwọn ìjọba ìpínlẹ̀ ní Nàìjíríà tó sì dájọ́ pé kí ìjọba ìbílẹ̀ máa gba owó rẹ̀ tààrà lọ́wọ́ ìjọba àpapọ̀, ó túmọ̀ sí pé ilé ẹjọ́ tó ga jùlọ náà lè dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Fún ìdí èyí, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lè pe ìjọba àpapọ̀ lẹ́jọ́ lórúkọ ìjọba ìbílẹ̀ tó wà lábẹ́ rẹ̀. Ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà sì gbọ́dọ̀ gbọ́ ẹjọ́ náà látàrí pé ilé ẹjọ́ ọ̀hún ti kọ́kọ́ gbé ẹjọ́ tó rọ̀ mọ́ owó náà ṣáájú kó tó pàṣẹ pé kí ìjọba àpapọ̀ máa san owó ìjọba ìbílẹ̀ sínú àpò ìṣúná rẹ̀ tààrà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.